ọmọ Nàìjíríà ní ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2025 tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn ó rẹ̀ gbomijé lójú ẹni ìbànújẹ́ ńlá ni kí májèsí ó tójú òbí rọ̀rùn o ọmọ tẹ́ ń wò tí wọ́n tẹ́lẹ̀ yìí ọmọ secondary school ni ìbejì ni bàbá rẹ̀ àtòun àti kejì ẹ̀ àti àwọn tó kù bàbá rẹ̀ ní ń dá wọn tọ́jú láti bí ọdún méjì sẹ́yìn tí àwọn ti kó wọn dàálẹ̀ tó ti lọ. single father ni ṣùgbọ́n láàárọ̀ kùtùkùtù èní ìta gbọ́ ni pé ọmọ yìí lọ rèé ṣe wáyẹ́ẹ̀kì ó lọ sí exam bàbá rẹ̀ gbé sínú mọ́tò àti àwọn míì nínú mọ́tò iyún ni ìkejì rẹ̀ tí wọ́n jọ jẹ́ ìbejì àtàwọn ọmọ mẹ́ta míì àti ẹ̀gbọ́n àwọn ìbejì òun náà wà ńbẹ̀ lágbègbè airport Alákíá nílẹ̀ Ìbàdàn ṣàdédé ni nǹkan yíbìrí tí ń ṣẹlẹ̀ nígbà wọ́n ń bọ̀ láti ilé tó yí padà lójú ọgán àmọ́rú èèyàn tí bàbá wọn jẹ́ o àdèlé sọ pé ayélabọ́lá bàbá wọn kan mọ́ rí. ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wo ni bàbá wọn ìbáàṣẹ tó fi di pé àyìnbọn sí i láàrin ìgboro tá a fi ń pọ̀ ọmọ ọlọ́mọ tí ń gbìyànjú láti dé èèyàn lókè èpẹ̀ ó fẹ́ lọ rèé kọ̀wé ìdánwò kó náà ó lè yege ó mà ṣe o. ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ sọ wípé ìṣe ni bàbá ọmọ yìí ó gba ọ̀nà kan tá a lè pè ní ọ̀nà kọjú sí mi kọjú sí ọ èyí tí wọ́n ń pè ní ọ̀nà ọlọ́bọ̀rọ̀ gidi tó jẹ́ pé ọkọ̀ tó bá yẹ pé ọkọ̀ tí ń bọ̀ ló yẹ kó gbabẹ̀ èyí tí ń lọ gbọ́dọ̀ gbabẹ̀ tó lóyìnbó ń pè ní one way ṣùgbọ́n ní kò jìnnà pọ̀ náà o díẹ̀ náà ni o ó jọ pé àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gbógun ti kí ọkọ̀ máa gba one way wọ́n ṣiṣẹ́ pàjáwìrì láàárọ̀ yìí iṣẹ́ ìgbógun ti kí ọkọ̀ kó máa gba one way ibi iṣẹ́ yìí ni wọ́n wà tí wọ́n fi rí bàbá ọmọ yìí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lé ṣùgbọ́n gbọ́ gbà tí wọn ò tètè rí mú láàrin ìgboro nìkan nú àwọn ọlọ́pàá tó tẹ̀lé wọn bá wò pé ntọ́kàn ni pé kóun sì yìnbọn sí ó yìnbọn o ìbọn sì wọnú mọ́tò ó sì lọ rèé bá ìkan nínú àwọn ìbejì yìí. wọ́n gbìyànjú wọ́n gbé lọ sí welfare hospital ṣùgbọ́n nígbà tí bàbá àbejì rí i pé mọ́tò ìbọn bá ọmọ ọ̀hún wọ́n tiẹ̀ lójijì kò tiẹ̀ mọ̀ pé bọ́bọ́ ọmọ ń tiẹ̀ ọmọ ń ké ó tún bú ọmọ pé bóyá àròyé ẹ̀ pọ̀ jù. ìgbà náà nìkan náà àwọn ọmọ wa ní dádì sí blood ẹ̀wẹ̀ jẹ́ ńlẹ̀ sí blood kẹ̀ nígbà àwọn èdè bẹ̀ ọ̀tá ti wọlé sọmọ ìlà alátẹ̀yìn ọ̀tá yìí sì fẹ́ jáde níbi ẹ̀gbẹ́ ẹ̀dodo rẹ̀ ṣùgbọ́n tá a ní òjá àyè jáde ẹ̀jẹ̀ rẹ̀ ti ṣòfò díẹ̀ ká tó gbé dé welfare hospital wọ́n ti ẹ̀ ń gbìyànjú díẹ̀díẹ̀ ní welfare hospital ṣùgbọ́n ìgbà tí wọ́n rí pọ́n fẹ́ yíwọ́ wọ́n sáré gbé sínú ambulance wọ́n sì gba UCH lọ University College Hospital ibẹ̀ ni wọ́n ti sọ wípé BID lọ́mọ tí wọ́n gbé wá bẹ́ẹ̀mi ti bọ́ lẹ́nu rẹ̀ wọ́n lẹ́mi ti bọ́ lára rẹ̀ ọmọ ti kú àsìkò yìí ni bàbá ọmọ wa wò pé tọ́ ìtọ́ bá gbà lòun ò fún kí n má gbàgbé ìgbà tí bàbá ọmọ padà rí pé ìbọn bá ọmọ àwọn tó páàkì àwọn ọlọ́pàá sì ń lé ibò náà lásìkò yẹn sáwọn òkúkú mọ̀ pé àwọn ti pààyàn bí wọ́n ṣe dọ́dọ̀ rẹ̀ tí wọ́n rán páwọn òmù báyìí lòun náà bá gidi kan nu wọn pé ọlọ́wọ́ ó ti pọ̀ mọ́ òun o ìjà àjàkú akátá gbogbo aṣọ ẹ̀ lọ́fàya tí ń bá àwọn ọlọ́pàá jà yìí ní gbogbo àwọn ará àdúgbò báyìí tú jáde náà rí i pé wọ́n ti yìnbọn pọ̀ mọ́ rẹ̀ ọlọ́pàá yìí wọ́n mú o ọlọ́pàá tí ó gbámú nínú wọn wọ́n mú lóòótọ́ ṣùgbọ́n ìbéèrè ni pé ǹjẹ́ èyí tó yìnbọn sọmọ rẹ̀ gan-an ńlọgbámú bí rárá èyí tó yìnbọn sọmọ rẹ̀ kọ́ èyí tó mú yẹn wọ́n mú dé welfare hospital níbi tí wọ́n kọ́kọ́ gbọ́mọ lọ wọ́n sì tì mọ́ bẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn
tọmọ kú ní UCH bàbá ọmọ di jànàjànà ṣùgbọ́n ìkan nínú àwọn èèyàn tó ṣe gbámọ́jú bàbá ọmọ wọ́n gbé òkú ọmọ yìí wọ́n sì ń gbé bọ̀ ní Àgídìgbò. My wife was there when they said that. God bless you. God bless you. Mo ṣe wá ẹ máa gbé wàá tó mo dúró pé kí ló fọ́ sí rí ìbò. Mo ṣe wá rí ambulance ń bọ̀ mo fa ambulance ló ṣẹlẹ̀ láàárọ̀. You don't believe? That's what they did. Ọ̀bí òní ló fẹ́ tó ṣe àní ìyá ti kọ̀ wá bá wọn sílẹ̀. Ìkejì ni wọ́n ìkejì wọn ìkejì àti bàbá ìwọ̀n ìṣe ìkíbẹ̀ tó sunkún. Ìyá bàbá ìwọ̀n ìmárì ó fèsì àwọn òbí yẹn ọlọ́pàá tó pàpọ̀ wájú. I'm going to LA, Commissioner of Police Office straight. Yeah. I'm going, of course I can talk. What happened in Commissioner LA ní pé àwọn ọlọ́pàá àti àwọn Yéṣu àbí kí ló ń pè wọ́n yẹn ọtíma wọ́n bẹ̀rẹ̀ sí lé bàbá mi jáde junction lé mi pé kí n máa wọ̀ kí ló ṣẹlẹ̀ mo dẹ̀ sọ fẹ́ tó alẹ́ pé nǹkan táwọn kí ní ìṣe láàrọ̀ yóò lè lọ fa kán lọ pààyàn o wọ́n dẹ̀ pààyà at the end of the day kí n tó débẹ̀ àwọn ọlọ́pàá ti yìnbọn fọmọ ọlọ́mọ tó ń gbé lọ sí òyìnbó àwọn ọlọ́pàá dẹ̀ sá lọ àti ìwọ̀n èmi wá ń lo ẹlẹ́yẹlé mo ń lo ẹlẹ́yẹlé mo lọ bá fàyẹlé mo ń lo ẹlẹ́yẹlé I am going to ẹlẹ́yẹlé to make wọ́n ṣàgbé wọ́n ṣe intervention we don't know the station we don't know where exactly they come from wọ́n gbé mọ́tò desert patrol yẹn I believe they come from Ekota yeah I believe they come from Ekota because there is no station kò sí station kankan kọ sára mọ́tò yẹn so they come from area Alakia yẹ Paul Junction gbogbo exactly what ṣẹlẹ̀ so I'm going to ẹlẹ́yẹlé to make it I'm going to Commissioner of Police office directly wọ́n lọ ṣe exam mi náà àwọn lọ ṣe exam mi náà. Let's go. Thank you very much. Thank you very much, sir. Thank you so much. All right. wọ́n gbókùn ẹ̀dá Àgídìgbò lẹ́yìn ìgbà díẹ̀ tí nǹkan ò rọgbọ àwọn ọlọ́pàá gbìyànjú o iléeṣẹ́ ọlọ́pàá ti tètè dé welfare hospital lẹ́yìn tó kúrò l'Àgídìgbò ó gbókùn ọmọ rẹ̀ padà lọ sí welfare hospital tó wà ní Old Ife Road Ìbàdàn tá a bá kọjá Agbági tuntun díẹ̀ èrò pé aráàlú yarí wípé tó gẹ́ àwọn ọ̀faramọ́ mọ́ kí wọ́n máa pa wọ́n díẹ̀díẹ̀ wọ́n bínú wọ́n fàágbọ́n mú já wípé ọlọ́pàá ti ń bẹ nínú welfare hospital tí wọ́n ti mọ́lé òun lọ́pàá àyàn dandan sì ni káwọn pa òun náà. àsìkò yìí ní Oríyọmí Hamzat àti àwọn ikọ̀ rẹ̀ nagúnlẹ̀ sí welfare hospital.
Thank you.